Mo ké pè ẹ́ Olúwa màmá fi kó ìjì pakọ́lá wọlé. Ìyàrú ló fún wa ìkan nínú fújì ní baba Látíká. Ìyàrú ló fún wa ìkan nínú fújì ní baba Látíká. Mo fi bàbá wéjì ẹlẹ́ka tẹ̀sọ̀ tún pọ̀ lórí ẹ̀ táwọn ayé ń ká. Akasho lórí irọ́ mo fi bàbá wéjì ẹlẹ́ka tẹ̀sọ̀ tún pọ̀ lórí ẹ̀ táwọn ayé ń ká. Bí igi bá ti wó a ò lè ré sókà lórí ẹ̀ mọ́. Bí igi bá ti wó a ò lè ré sókà. Akasho lórí irọ́ Ẹlẹ́rùwà ọmọ ń ṣàdúrà fún bàbá o. Akasho lórí irọ́ Ẹlẹ́rùwà ọmọ ń ṣàdúrà fún bàbá o. Ayinla Kollington bàbá wa ni, Ayinla Kollington bàbá wa ni. Kò má pọ̀ púpọ̀. Àánú ńlá ni, àánú ńlá ni. Akasho lórí ìràwọ̀ rẹ̀ ta láṣẹ fún Kollington. Ó pàdé bíi pé kò ló ń ka o. Ẹ ti jojú owó ẹ tún rèrè lẹ́yìn kíkú máa pa yín bàbá kẹ́pẹ́ o. Gbogbo àwọn dádì tọ́jọ́ mọ́ fún Kọ́láwọlé Kollington. Takasho lórí ìrànjọ́ ọmọọmọ. Gbogbo wọn ń ṣàdúrà látòrí pírẹsidẹ̀ntì ẹgbẹ́. Wọ́n ní kí ikú má pa Ayinla ó kárí bàbá pé. Bàámi àgọ́ èyí kú kálẹ̀. Bàbá rẹ̀ mẹ́nà bí Ìdírísù. Bàbá rẹ̀ ní bàbá ẹni ní. Àti ìbámi aláwo Dẹ́kúnlé Màláìkà kí ibùlà fújì mi aláwádé. Àtètò òsì wẹ́wẹ́ bàbá olóyè bàbá mi Àdìyó. Wọ́n ní pé bàbá wa Ayinla Kollington bàbá rẹ̀ ni, Ayinla Kollington bàbá rẹ̀ ni. Ìyàrú ọ̀gbìn ọmọ akọ̀lọ̀ jẹ́ Ayinla Kollington bàbá rẹ̀ ni. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Wasiu olùgbàyè o. A dúpẹ́ lọ́wọ́ Wasiu mi Kọ́láwọlé tó ń ṣàánú àwọn o. Olùgbàyè bí irú yín bá ti wá rí o, èyí tẹ́ ẹ wá yìí ẹ ò tún ní lọ mọ́ láéláé. Another lẹ́ni ọjà ní entertainment kò ní kú bí èyí. Mo wọlá Ọlọ́run bàmí aláwíyé. Mo wọlá Ọlọ́run kò ní bàjẹ́ fólórí wa. Bó bá wọlá Ọlọ́run kò ní dàrú fólórí wa. Olùgbàyè lọ́lá Ọlọ́run. Lọ́lá Ọlọ́run kò ní dàrú fólórí wa. Lọ́lá Ọlọ́run kò ní dàrú fólórí wa. Lọ́lá Ọlọ́run. Lọ́lá Ọlọ́run kò ní bàjẹ́ fólórí wa. Wasiu wa máa dára
kò ní dàrú lọ́la ọlọ́run ọba o. a máa dára ríà a máa dára kò ní dàrú lọ́la ọlọ́run. ọ̀tún ya ẹ bá mi gbọ́ ọlọ́run tóbi Allahu Akbar. ẹ bá mi gbọ́ ọlọ́run tóbi Allahu Akbar. ẹ bá mi gbọ́ ọlọ́run tóbi o Allahu Akbar. nítorí bàbá mi Ayinla Allahu Akbar. akọ́lá wọlé ọmọ lọ́tà ló láwo Allahu Akbar. bá mi ìyẹ́rù ọmọ wọn kọ́ ló jẹ́ Allahu Akbar. ẹ máa bá mi gbọ́ lọ́hùn tóbi Allahu Akbar. ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi Allahu Akbar. àtọ́jà Akasho mo ṣe bá wọn lọ́hùn o mo ṣe bá ẹ ọba Èdùmàrè. Akasho lórí rọmọ ti ṣe bá fọlọ́hún. Sunday mo ṣe bá ẹ ọba Èdùmàrè. ẹ má jẹ́ kẹ́rù ọba mi o mo ti ń ṣeré ìbọn ọjọ́ pẹ́ o. Wàsíù ló yí mi lòun padà sí wéré. wọ́n lé ní bẹ́ẹ̀ ń kọrin tó bóbí gungun. Pẹ̀lú làkàyè kó àdọ̀. báwa kó àjẹ tirẹ̀ ní ayé ilé. wọ́n láwọn ò ní jẹ́ kíkọ́ létí. arówó yìí mi akọni adé mi ṣàṣìnà ọlọ́run ò ní jẹ́ kíkọ́ létí. Akasho ọlọ́run ò ní jẹ́ kí màláíkà. bọ̀mí àtàwẹ́wẹ́ mo ní wípé ọlọ́run ò ní jẹ́ kí. èmi náà ò ní rẹ̀ yìí. ọmọ Èrúwà ni mí ọmọ Èrúwà ni mí nípínlẹ̀ Ọ̀yọ́ náà gbé bí mi lọ́mọ o. àròrè yín mi àrẹ bàbá Akasho kíni kan ó gbọ́dọ̀ ṣe yín fún wa o. bàbá Akasho àròrè yín bàbá Akasho kíni kan ó gbọ́dọ̀ ṣe yín fún wa. Ayinla Kollington bàbá wa Ayinla Kollington bàbá wa ni. Ayinla Kollington bàbá wa ni. Ayinla Kollington bàbá wa ni. kò má pọ̀ púpọ̀. bẹ́ẹ̀ bá ní a máa wí. Bámi Adio Sulaimona Atawẹ́wẹ́ o. Ètú Fújì. Ẹkú tọ́jú bàbá mi, Dèkún lè máa láìka mi àláwádé. Akasho orin tí mò ń kọ o. Orújú létí anybody, wọ́n á sọ pé ṣàfàní. Wọ́n ní ṣé Fújì ló ń kọ ni. Wọ́n ní sórin ẹ̀sìn ló ń kọ ni. Gbogbo ilẹ̀ fòun náà sí mi lẹ́nu tẹ̀ní máa wí báyé. Mo wẹ̀ worin mo wọ́ ṣòkòtò ìlú. Akasho lórí irú ara dẹ̀ mi ó gbẹdẹmukẹ. Kìlú má pọ̀ púpọ̀. Bámi Ayinla. Iṣẹ́ tá ẹ jẹ́, iṣẹ́ tá ẹ jẹ́, iṣẹ́ tá ẹ jẹ́.
láti kékeré o ẹnu mi ò gbà tán ohun tẹ́ ẹ ti kọ lórin ni. ẹ jíṣẹ́ fún man president bàbá Akasho náwó ẹ sì kẹsẹ̀ ṣẹ̀ṣọ̀ wo lórí ọkọ̀ olórí Ṣàyídátùmí ẹ̀sìn ké o lórí ìwáyé olórí ìwà jọ̀wọ́ president lórí ìwáyé olórí ìwà jọ̀wọ́ ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì jọ̀wọ́ yé kò má má dáwọ́ o àsìkò sensation àgbègbè lọ báyẹn. ètò fújì bámi adìo ẹni kì í sọ̀rọ̀ nípa bàbá mi Ayinla. ìjọ́wò la délé ayé o ìjọ́wò náà láwa bẹ̀rẹ̀ orin ṣùgbọ́n ṣàkàṣọ lórí rọ màwí màrò mo ní sẹ́tà ẹ̀jẹ̀ láti kékeré ẹ fi yá ẹ fi rà lóríṣiríṣi àánú ńlá lẹ́rìí gbà lọ́wọ́ Ọlọ́hun Ọba lọ́wọ́ Ọlọ́hun tó láyé Aláìlá ọ̀pọ̀ èèyàn ni wọ́n jíṣẹ́ fújì yìí o wàláhì wọn ò tó yín lọ́jọ́ orí wọn ò lálàáfíà wọn ò rí nǹkan nàka sí débi pọ́n máa lẹ́yìn àánú lẹ́rí gbà Ayinla o bàbá mi àánú lẹ́rí gbà Ayinla dèmi o òun ló jẹ́ ń fi yín wégi ẹlẹ́ẹ̀ka tẹ̀sán pọ̀ lórí ẹ̀ ká má parọ́ gbogbo ní fújì lásìkò yìí o gbogbo wa là ń kẹ́sọ̀ lórí kọ ní tìmí Ayinla látòrí máa yégún jẹ́nẹ́rà bá mi Àyìndé o wọn ò lè sọ pé ti yẹru akọ̀ọ́lọ́jẹ̀ bá wò ó tó fi dórí Ṣẹ́fíù mi Àlàó àtàwọn owó ẹ̀yìn mi dé ṣìnà akọni o pẹ̀lú ètò fújì pẹ̀lú aláwọ̀ màláìkà àti bàmí Òṣùpá Sáyídì Akóredé mi Àyìnlá o wọ́n ń pè kíkú máma Àyìnlá o kárùn máma ṣe kọ́ láwọlé mi Àyìnlá kárí bàbá pẹ́ o kárùn máma ṣe kọ́ láwọlé mi Àyìnlá ìyẹrù ọ̀gbìn ọmọ lọ́tà ló láwo Àyìnlá o kárùn máma ṣe kọ́ láwọlé mi àní pé kíkú máma pa o kárùn máma ṣe kọ́ láwọlé mi kíkú máma pa o bàmí Àlàó bàmí Àlàó wọn ní kíkú máma pa o kárùn máma ṣe kọ́ kíkú máma pa o. Akasho ìbàgbà mo ṣe ìbàgbà nínú òní fújì ìbàgbà mo ṣe ìbàgbà nínú òní fújì o mo ti ṣe bá o máde níyàn ọlá Kọ́láwọlé Àyìnlá Kollington máde níyàn máde ọlá làòdè kúnlé màláìka o ọlá ìtù àdìyóòsù láì mọ́nà ìbàgbà
mo ṣe bẹ̀yìn bàbá bàbá nínú onífújì. Bàbá bàbá. Nínú onífújì. Bàbá bàbá. Nínú onífújì. Bàbá. Bàbá máa kọ́ láwọlé wọn ní olórí wáyé. Olórí wa jọ̀wọ́. Àyìnlá olórí wáyé. Ọmọ lọ́ta ló láwo. Olórí wa jọ̀wọ́. Bàmí arówóré yín. Ẹ̀yin làwọn gbójúlé. Ẹ̀yin làwa fẹ̀yìntì. Bókè sọ̀dálẹ̀ o. Láṣọgbà fún yín délẹ̀. Àgbìgbò lọ. Bàmí arówóré yín náà ní kí n máa kọrin pé bó bá ṣe pa ikú láyé o. Àbábá Muhammadu Bàmí Aláwìyé àbábá Muhammadu Sẹ́ríkì ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì wá ò bá Bàmí Akọ́láwọlé kí ló jẹ́ kí n kọrin yẹn kí ló jẹ́ kí n kọrin yẹn kí ló jẹ́ kí n kọrin yẹn. Èdùmàrè bá mi gábàrú sáàtì mi àgbájé lọ́la. Ìbàdàn nílé Olúyọ̀lé. Àṣírí fújì ò sí níbi kan jọ̀dọ̀ yín lọ. Àṣírí fújì ò sí níbi kan jọ̀dọ̀ yín lọ. Kọ́láwọlé ẹ̀yin àti bàbá wa. Àyìndé Barrister àmàdá kẹjà bí èṣù o. Èdùmàrè kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Iwájú tó ń dojú kọ òǹdà ẹ̀yìn tó ń fi sílẹ̀ kò bàjẹ́ àdúgbẹ́. Kọ́láwọlé ẹ̀wọ̀ mọ̀ bó ṣe ṣùgbọ́n yín. Kọ́lọ́hún kẹ́ Barrister ti Àyìndé o.